ọmọ Fẹla wọ gàù ọ̀gá ọlọ́pàá pátápátá ní kí wọ́n lọ gbé e wá. yorùbá bọ̀ wọ́n níjọ́ téèyàn bá lu wèrè ni yóò mọ̀ pé ó níyà, ẹni bá sì lu oníṣẹ́ ọba yóò rí pípọ́n ojú ìjọba. àfàìmọ̀ ní gbajúgbajà òǹkọrin afro ní Ṣeun Kútì tó jẹ́ ọmọ bíbí olóògbé Fẹlá Aníkúlápó Kútì kò tí ń fẹ̀wọ̀n rún mú báyìí. níṣe lọkùnrin náà fìbínú fọ́ ọlọ́pàá kan létí láì fi ti kakí ọrùn ẹ̀ ṣe. ń lọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ wa bá pàṣẹ láti Àbújá pé kí wọ́n lọ gbé Ṣeun. ó ní bó wọnú ihò ẹ̀ka kí wọ́n bá a wọ̀ ọ́ torí ó gbọ́dọ̀ káwọ́ pọ̀ ìrójọ́ lórí ìwà tó hù náà. alukoro àpapọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Olúmúyìwá Adéjọbí ló fọ̀rọ̀ yìí léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ s'Aláròyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 13 oṣù karùn-ún yìí. ó ní ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá IGP Usman Alkali Baba ti pàṣẹ fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó láti wá Ṣeun Kútì láwárí tóbìnrin wá nǹkan ọbẹ̀ kí wọ́n sì fi pápẹ́ òfin gbé e lẹ́yẹ òsọkà látàrí fídíò kan tó ń jà ròyìn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára níbi tí Ṣeun ti fàbínú yọ sí ọlọ́pàá kan tó sì ń bu ìfọ́tí olóòyì lù ú pẹ̀lú aṣọ ọlọ́pàá lọ́rùn ẹ̀ bó ṣe ń fọ́ ọ létí ló ń ta á láyà léraléra. bákan náà ni ọ̀gá ọlọ́pàá tó pàṣẹ pé lọ́gán tí wọ́n bá ti mú Ṣeun ni kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ láti mọ bí iṣu ṣe kú tí ọ̀bẹ sì bẹ́ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ó lóun fẹ́ mọ nǹkan tí Ṣeun Kútì rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ torí ẹni bá yájú sí oníṣẹ́ ọba nílẹ̀ yìí kò ní lọ láì jìyà. ṣe ṣáájú ni fídíò kan ti ṣàfihàn ọkùnrin òǹkọrin náà níbi tó ti fìbínú bọ́lẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dúdú rẹ̀ kan tó sì ṣàkọlù sí ọlọ́pàá kan. fídíò náà làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ta látàrí ọ̀pọ̀ àwọn tó sì ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀hún ni wọ́n dẹ̀bi fún Ṣeun lórí ìwà tó hù. wọ́n ní ìbínú rẹ̀ ọ̀hún ti lágbára jù pàápàá nígbà tọ́lọ́pàá náà kò gbójú agan sí i níṣe nìyẹn kàn fọwọ́ pa ẹ̀rẹ̀kẹ́ àti ẹ̀bàtì rẹ̀ tí Ṣeun gbá. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.